àyíkáyè tí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá wà yálà ní Nàìjíríà náà ni àbí ní òkè òkun. Ọlọ́run ọba kí ó máa kún gbogbo wa, Ọlọ́run ọba kò ní dá wa láàmú. Gbogbo àwa tí a wà ní òkè òkun, Ọlọ́run ọba yóò jẹ́ ká kó èrè oko délé. Mo lérò wípé ẹ rí title tí mo fún fídíò yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó bá ṣeé ṣe àti tí ò bá ṣeé ṣe lọ́wọ́ wa ló wà. Kí ni túmọ̀ tó fà á bí mo sọ pé tó bá ṣeé ṣe tàbí tí ò bá ṣeé ṣe wípé ọwọ́ wa ló wà? Mo rí àwọn fọ́nrán káàkiri léyìí tí a rí ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ń ṣe àwọn ìhónú wọn nípa ọ̀rọ̀ Yorùbá Nation, ó yẹ kó rí báyìí, ó yẹ kó dà báyìí, ó yẹ kó dà báyìí. Mo wá ní ṣé ó rọrùn láti pé ká gbọ́ síra wa lẹ́nu? Agbọn ibo la gbé ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbọ́ síra wa lẹ́nu nígbà tó yẹ pé látìgbà tí a ò tí ì di odidi, tọ́lọ́hun tí ì pé ká di odidi, pé ká wí pé nation náà wá wáyé, tí bẹ́ẹ̀ ò tí ì wáyé, tí ìyapa tó wà láàrin wa tá a fi ọ̀rọ̀ ẹ̀sìn tá a fi bojú, tá a fi gbàgbé abínibí wa, tá a sì fi gbàgbé àjọṣepọ̀ wa pẹ̀lú bí a ti ṣe ń ṣe. Kí ni ṣíṣe ṣe Yorùbá Nation? Àwọn iṣẹ́ kan bẹ tó pọ̀ lábẹ́nú tó yẹ kí àwọn yòówù tán bá sọ pé wọ́n kóra wọn jọ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí Yorùbá Nation tó yẹ kán gbìyànjú láti pé kán ṣiṣẹ́ lé lórí. Gbogbo ohun tí ń jẹ́ gbèríko kọ̀ọ̀kan inú wọn ti ní àwọn ọmọ ní ẹ̀yìn odi. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilẹ̀ Nàìjíríà náà. La discover pé gbogbo wọn náà, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wà nílẹ̀ Haúsá. Ọ̀pọ̀lọpọ̀ náà wà nílẹ̀ Haúsá káàkiri. Òmíì gan ò ṣetán láti pé òun fẹ́ padà wá sílé. Bí ọkàn òmíì ṣe fẹ́ láti pé kó wá wálé, àwọn tó wálé àwọn tó wà nílé wọn ò hu ìwà tí ẹni tó wà lẹ́yìn odi tó fi jẹ́ kí ilé kí ó máa wù. Àárín wa síra wa, láàárín wa síra wa náà kò tó. Kí wọ́n á mú example kìíní kan wá. Ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ ní Ìgbòho. Mo wo fídíò kan lórí BBC Yorùbá. Nígbà tí mo wò ó, ọba kìíní ó ń claim pé òun ni Ìgbòho wà lọ́dọ̀ òun. Ó ń pa ìtàn tá ń pè ní Ìgbòho. Ọba kejì ó lóun ní Ìgbòho wà níkàáwọ́ òun. Òun náà sọ tọ́fà tán fi ń pè Ìgbòho nígbòho. Ọba kẹta òun náà sọ tiẹ̀. Gbogbo wọn náà láàfin tó dáa tó dùn wò. Gbogbo wọn lẹ́ẹ̀rí wọn wípé wọ́n jẹun kánú, pé wọn kì í ṣe elébi. Náà ká wá bira wa léèrè nísìnyí pé tí Yorùbá Nation bá wá dé, tó bá tẹ̀ wá délẹ̀, irú àwọn àárín yẹn bó lẹ ṣe Yorùbá ṣe fẹ́ ṣe wọ́n? Ta ló fẹ́ já síwájú? Ta ni ó ṣetán láti tẹ̀lá síwájú rẹ̀? Eléwo nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù ní ìsìn tó ń pè àwọn méjì ní ìsìn, wọ́n ṣetán láti pa wọn yọ adé orí wọn. Bí wọ́n bá sì dé ládé wá pé Fìlàní tó ṣetán láti pé òun gbé fìlà yẹn kalẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú ní ìlú yẹn. Ó kún ara problem tá ní tó fi jẹ́ pé Ọlọ́run má jẹ́ ká rí láburú. Àwọn ẹlòmíín wọ́n ń tà ti ibẹ̀ máa dẹra wọn síra wọn. Tẹ́lómi ọlọ́rí wá ìjà láàrin ìjà, tó bá dé hì tó bá délẹ̀, wọn ní baálẹ̀ Ìgbòho ti sáìdì ibẹ̀ yẹn ló ràn wá, tí ó sì mọ́wọ́ kankan nínú rẹ̀. Ẹlòmí ò hu ìwà míì, wọn ní baálẹ̀ ibi tọ̀hún ló ràn wá. Àárín àwa Yorùbá gan fúnra ara wa kò kónú.
kókónú o báwo la ṣe fẹ́ wá mú nation náà tí ó fi wá dúró ní agbègbè kọ̀ọ̀kan. Mo fẹ́ mú example wá látara bí tèmi gbé ti wá. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lèmi. Mo dẹ̀ fojú rí díẹ̀ nínú nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Nínú èyí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba, àwọn kankan ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tó pé láàrin Ògbómọ̀ṣọ́ yẹn gangan fúnra ara wọn, ààfin ìlú Ògbómọ̀ṣọ́, àwọn tó jẹ́ lọ́balọ́ba tó ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé wọn ò mọ bí inú ààfin Ògbómọ̀ṣọ́ ti ṣe rí. Wọ́n yà mọ́ pàdé níbi ìnáwó pẹ̀lú àwọn Ṣọ̀ún àná ni. Nígbà tí Ṣọ̀ún ti léyìí wọlé tó dé, ó pàpéjọ pé ẹ jẹ́ ká jọ pera wa jọ, gbogbo ẹ̀yin lọ́balọ́ba pátápátá tó kù, ẹ jẹ́ ká jọ pàdé níbí, ká jọ sọ bó láti sọ̀rọ̀ ìlú tí ó fi wà lódìdí. Àwọn kan wá, àwọn kan wá, àwọn kan fi àwọn ti dé orí àpèrè wọn kóhun tó dé wọ́n fi ṣe. Àwọn kan pìtàn pé àwọn tí ń ṣayé kí Ṣọ̀ún tó ṣayé wọ́n fi ṣe. Kálukú bẹ̀rẹ̀ sí máa mú ìtàn láti máa yí padà ní kọ̀ríkọ̀dí, gbé tòkè sílẹ̀, gbé tilẹ̀ sókè. Now, ìjẹ́ tán bá wá jẹ́ pé wọ́n bá délé náà bá sọ pé ọ̀rọ̀ Yorùbá nation náà bá dé tán bá fẹ́ gbé kalẹ̀ báyìí bí báwo náà ṣe lè rí sọ nílùú Ògbómọ̀ṣọ́? Báwo làwọn tí wọ́n kọ̀ láti ṣe pẹ̀lú Ṣọ̀ún, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe nígbà tán bá sọ pé tó olórí Yorùbá nation bí state náà bá ní, bí region náà bá pè tán bá pé region ti bí yìí o Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà fẹ́ fi sílé lọ́wọ́. Báwo làwọn tó kù yìí ò ṣe ní gbàbọ̀dè pẹ̀lú àwọn tí òye sọmọ nation wọn? Ká kọ́kọ́ wá ìfẹ́ láàrin ara wa náà kọ́kọ́ papọ̀ náà. Ẹ kọ́kọ́ mú ẹ̀yàmẹ̀yà wípé mùsùlùmí ni, kìrìsìtẹ́nì ni, oníṣẹ̀ṣe ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú kúrò náà, ká wá padà sórí tó so wá pọ̀. Àwọn ará Ọ̀yọ́ ṣe nǹkan kan tó wú mi lórí. Nígbà tí Ọ̀yọ́ fẹ́ yan Aláàfin tó wà ní ìsìn, àwọn kọmitì tán set up lórí wọ́n ti yan Aláàfin Amin, àwọn kọmitì tán set up lórí pé prógrámù kábíyèsí ẹ káàbọ̀ kíní kankan tí wọ́n fi pàdé ọba. Nínú àwọn kọmitì yẹn àti secretary àti chairman àti kíní kan, àwọn mẹ́ta kan tí mo rí tí wọ́n tán sáìnì ìwé, tí wọ́n sáìnì ìwé prógrámù tá a fẹ́ ṣe. Mùsùlùmí wà ń bẹ̀, Christian wà ń bẹ̀, oníṣẹ̀ṣe wà ń bẹ̀. Ǹjẹ́ ìjẹyọ kan yìí ǹjẹ́ kò wáyé? Ṣébi tá a gbé ti ń claim superiority ní ìsìn lágbé ti fẹ́ sọ pé a fẹ́ claim Yorùbá nation. Àlàáfíà ò tí ì sí nílẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀. Ní ò tí ì sí o, tí à ń bá jọ ń tanra wa jẹ lókù on surface, kò sí ní dáa ká wá máa fi rọ́ ká máa fi tanra wa. Kò sírò àdúrà yóò tẹ́dà bá sọ pé òun bá jókòó tí máa ń gbà láyé yìí pátá, gbogbo àdúrà yóò tẹ́dà bá sọ pé lòun jókòó tó ń bá ń gbà, tí inú ò bá kunú kọ́kàn wọn jọ ṣe kan. Lópin ìgbà tí àbòsí bá ti ń wọ̀ ọ́, ó lè ṣeé ṣe kí lọ síwájú kọ́ wá. Gbogbo bí tábòsí bá wà, ìmọ̀ dínà ìlọsíwájú ni. Ọba Ìwó wọ́n lajú wọn lẹ̀ báyìí, ọmọ wọn nínú ìlú wọ́n ń rí, wọ́n sì ń gbọ́, tó ń ṣe fídíò bó ṣe ń kọlù wọn nìbàdàn, bẹ́ẹ̀ ni kọlù wọn l'Ógbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ ni tọwọ́ bọ ìdílé mi.
ṣerú wọn náà wọ́n wá sọ pé wọ́n fẹ́ bá wa sọ ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ò gbọ́rọ̀ ara wa yóò yẹra wa. Ìbéèrè ni mo ṣe fún wa. Àwọn àtúnṣe pọ̀ kájẹ́ ká kọ́kọ́ bira léèrè pé àwọn ilé wo ni wọ́n ń gbé Yorùbá nation bọ̀ wá fún wa. Ṣé kò lọ́wọ́ kan àwọn ará òde nínú àwọn ilé wa lára òde tá à ń sọ̀rọ̀ bá àwọn tá a padà jọ mọ́ pàdé bí African Union láti mọ́ pàdé ní bí kíní kan àti ẹ̀lẹ́pẹ́ ní European Union, African Union náà láti mọ́ pàdé bí United Nations of Nigeria la fẹ́ mọ́ pè ní àbí kẹ́rin tó bá fẹ́ pè tí a ó padà dúró pé a fẹ́ dúró well àsìkò ní Nàìjíríà náà ọmọdé a ò lè kó ní Nàìjíríà kápá kó l'Áfíríkà. Báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú ara wa pẹ̀lú yẹn? Èyí tó yẹ ká mójútó a ò mójútó. Àwọn èèyàn wá ń fi ọ̀rọ̀ pé a fẹ́ ṣe Yorùbá nation kálukú fi ń build ara rẹ̀, kálukú fi ń wá náà ìjẹ fúnra ara rẹ̀ tí kò lóòótọ́ nínú. Lọ́jọ́ kan lọ́hùn ẹnìkan jáde ó ṣe program. Nígbà tí ó ṣe program Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló bá wí ló bú. Irú àwọn eléyìí náà ni wọ́n gbé wèdó tí wọ́n mọ̀ pé àwọn ọmọ kà ní conference tí Ṣọ̀ún ò ṣe nǹkan kan fún nǹkan kan ọ̀pá wọn pẹ̀lú Ṣọ̀ún pọ̀ rí. Ó sì ń jọmọ Yorùbá. Aṣíwájú lọ́lọ́run bá sì fi Ṣọ̀ún ṣe. A rí ìlú míì tí wọ́n ti yan tí wọ́n yàn tó yẹ pé àwọn náà padà mọ̀ pé ìyànkúyàn làwọn yàn. Bùkọ̀ sọ́gbọ́n tí wọ́n dá, wọ́n ń gbìyànjú láti pé kíni, láti pé kájẹ́ kó mọ ẹ̀tọ́ ìlú àti bó ṣe yẹ kí nǹkan ṣe máa lọ láti lè wá àlàáfíà fún ìlú náà. Ǹjẹ́ àwa wá àlàáfíà fún ìlú wa ní gbogbo gbèríkù tá a wà? Lọ́jọ́ kan mò ń wo nǹkan ní íńtánẹ́ẹ̀tì, mo rí àwọn kan ní oko ibì kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń sọ̀rọ̀ lórí electrification wípé bó lọ̀rọ̀ iná ó ṣe dé ìlú àwọn ta ni wọ́n ti gbé fún àwọn onímọ̀ọ́ṣe àwọn oníṣe. Nígbà táwọn gbé ọ̀rọ̀ kalẹ̀ táwọn sọ gbúrúrú òyìnbó la dálẹ̀ látòkè délẹ̀ gbíì táwọn fi sọ̀rọ̀ wa. Kò tẹ̀ sínú pé jẹ́ ká sọ Yorùbá tá a máa sọ Yorùbá tó òyìnbó bá lè wọ ní yọ̀wọ̀ náà á mọ̀ pé àsáwọ̀ ní òyìnbó ká sọ Yorùbá káwà pẹ̀lú ara kájọ gbọ́ra wa. Ṣé a mú èdè wa lọ́kùnkúndùn lálákọ̀ọ́kọ́ náà? Kí la fẹ́ ṣe tó yẹ pé èdè wa yóò fi jẹ́ àtẹ́wọ́gbà ní United Nations? Bẹ́ẹ̀ ni, kí la fẹ́ ṣe tí èdè wa tí ó fi ráyè wọlé ní United Nations? That's Yorùbá language tí ó fi wọlé síbẹ̀. Báwúsá ṣe gọ̀ bó ṣe gọ̀ dáhùn pé Haúsá gọ̀. Wọ́n ti cancel rẹ̀ ní ìsinmi tí cancel rẹ̀ ní ìsinmi ò lè tí ì sọ. Wọ́n ní program kan tó ń pè ní BBC Hausa wọn ṣe cancel rẹ̀ BBC Hausa wà tí Hausa service tó wà. Dó Yorùbá náà ní tiwọn, but kí Yorùbá tó ní BBC Yorùbá, BBC Hausa ti wà ní radio station ti pẹ́ nígbà tá a wà ní kékeré tá a máa tune sí rédíò Kaduna. Rédíò Kaduna wọ́n jẹ́ kan tó pé wọ́n wá unity, wọ́n bridge gap tó wà láàrin Yorùbá tó wà lọ́nà jíjìn àti tó wà nílé. Wọ́n ní program tó máa ṣe ní gbogbo rọ̀lẹ́ láago 4 sí 5 táwọn èèyàn gan máa ra káàdì pé mo kí lágbájá ọmọ inú ilé lágbájá ní mí, ọmọ Ògbómọ̀ṣọ́ ní mí, mo kí lágbájá ní oko wa, mo ṣe kíní tán ta káàdì ńgbà náà táwọn fi ṣe program yẹn ní rédíò Kaduna. Kò wọ́pọ̀ nínú gbogbo àtàpàpàdà mọ̀, ọ̀pọ̀lọpọ̀ pọ̀ tí wọ́n mọ̀, but nínú àwọn ọmọ ìsìn ó wà very difficult ká tó lè mọ̀ nítawọn wí. So gbogbo orú nǹkan tí mo ń dá láì sọ fún wa ni pé gbogbo ìgbà náà Hausa language they never for one day kan fún òun fíjọ́ kan fi dákẹ́ láti pé kéèdè àwọn láti pé kọ́ mọ́ gbòòrò.
wọ́n ṣe débi pé wọ́n ní rédíò Belgium tó jẹ́ Chinese. Ní ìsìn wọ́n pọ̀ nílẹ̀ Chinese, wọ́n pọ̀ nílẹ̀ Chinese, wọ́n force ara wọn láti pé káwọn ní rédíò Chinese ní ìlú wọn, tó fi di pé àwọn Yíbò gan fúnra ara wọn ṣẹ̀ṣẹ̀ tún lo rédíò yẹn láti fi advertise programs wọn àti láti fi advertise àwọn ọjà tí wọ́n ní. Àwọn ní radio stations, but instead àwọn radio station wa tá a ní àtakò láàrin ara wa tó pé ká fi mú development, ká fi mú ìdàgbàsókè bá ìlú wa àbí àgbègbè ibi tá a ti wà. Ìbú là ń fi ń bú, à ń fi ń yẹ̀yẹ́ ara wa ni. Yorùbá nation nǹkan tó lè ṣeéṣe ni, but kìí ṣe nǹkan tẹ́ lè máa lérò pé bóyá nǹkan tá ń bá lọ yìí nísìn lórí òṣèlú tó tá wà lọ́wọ́ yìí nísìn, kìí ṣe pé òun lè fọkàn sí wípé inú gbé Yorùbá nation dúró, torí tó bá dé ìbò náà fẹ́ gbé sí ọ̀rọ̀ ní ta ni ó gba capital, ta ni ò ní gba capital. Èyí náà ń kọ́ àwọn tó wà lẹ́yìn odi òun nísìn, báwo lẹ ṣe rò pé ara wọn ṣe balẹ̀ pẹ̀lú wípé wọn ò sí ẹgbọ́n náà ìlú yín ti ya kúrò, ẹ̀yin Yorùbá ẹ ti ya kúrò lára wa o. Àtilẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti mọ̀ pé àwọn Yíbò kìí ṣe pé wọ́n fi gbogbo ara kóyàn mọ́ra débi pé bóyá èdè míì lè lọ sílùú wọn pé wọ́n fẹ́ ralẹ̀, wọ́n fẹ́ kọ́lé. Àwọn gan náà ilẹ̀ mélòó ni wọ́n ní tí wọ́n sọ pé àwọn gbà kéde míì kọ́ wá kọ́ ọgbọ́n táwọn nínú àwọn onílẹ̀ tọ́pọ̀ wọn ò sì fún èdè míì láyè láti pé kódà tó bá fẹ́ mọ wọn lóbìnrin, wọ́n ti rí pé èdè yẹn náà ti wọlé tí ó ti wọ́ lára, ó ti dára wọn, kò síbi tó lè lọ mọ́. Gbogbo àwọn ọmọ tó bí anírú wọn lẹ́gbẹ̀ẹ́, wàhálà anírú wọn lẹ́gbẹ̀ẹ́ tó pé nínú àwọn tájọ chat pẹ̀lú wọn níbi online lórí Facebook lórí gbogbo. Mo ní àwọn ọ̀rẹ́ tó bá àwọn gáàsì bò tó pé àjọ wọn pàdé níbi ọ̀rọ̀ debate lórí ọ̀rọ̀ Nàìjíríà kankan tó mọ̀ sí pé lágbájá báyìí commissioner àbí kìíní kankan ní state àwọn ni. Ká tó wáyé pé bí irú ilẹ̀ Haúsá tó yẹ pé wọ́n kóyàn mọ́ra, wọ́n fi àyè ilẹ̀ fún kálukú kó ṣe tó wù, ọ̀rá rẹ̀ lọ́wọ́ wọn kọ́lé oṣù nǹkan ẹjọ́ ń gbé. Ẹ wà Yorùbá nation wá délẹ̀ tí wọ́n fẹ́ ṣí ilé yẹn lórí mọ́ bọ̀ wá sí ilẹ̀ Yorùbá ni. Ẹ má jẹ́ ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká lọ rí mọ́ pàlàpàlàpà. Nítorí ká kọ́kọ́ ṣe ni pé àwọn tá a rán níṣẹ́ gbé kan lọ rí sojú wa kálẹ̀ káàkiri ní ilẹ̀ aṣòfin wa pátápátá. Eré wo ni wọ́n sá láti pé kó jẹ́ pé Yorùbá nation bí ó bá tẹ̀ ṣe é ṣe ahọ́n ilẹ̀ Yorùbá náà gbòòrò. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn Yíbò wọ́n rárí wọ Ghana, wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹ àwọn èèyàn kéékèèké nígbà tó rí pé àwọn ti fìdí múlẹ̀ níbi pé à ń joyè káàkiri. Nǹkan tó kù tán tó gbé jáde nínú àjẹ́ndà àwọn tó sọ jáde ní pé àwọn ti lọ rèé wo ìwé ìtàn o. Ìtàn ti fi hàn wípé láti Ghana làwọn ti ṣẹ̀ wá sí Nàìjíríà. Èyí ni pé directly or indirectly wọ́n ti fẹ́ gba Ghana nìyẹn. Àwọn ará Ghana Ọlọ́run ṣe wọ́n lọ́lọ́lá, wọ́n sì ní owó, but ṣé àwọn ará Ghana ní owó Ìgbò bó ṣe jẹ́ pé ìlú kan ní bóyá pé agbọ̀n kan ní Nàìjíríà? Tí wọ́n bá lówó bíi tàwọn Ìgbò, ṣé wọ́n lè náwó àìdá ní ti dáadáa àbí nínàkúnà báwọn Ìgbò ṣe ná? Owó yìí náà ni wọ́n ná láti fi kó àwọn yẹn mọ́ra. Ọlọ́run má jẹ́ ká rí ogun. Ṣé wọn ò ti bẹ̀rẹ̀ sí máa fi kó ogun jà àwọn ọmọ Yorùbá tó wà ní Ghana náà fúnra ara wọn? Ẹ jẹ́ ká jókòó ká ronú jinlẹ̀ dáadáa lórí nǹkan tá a bá fẹ́ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé fẹ́ mọ bá wa jà fún Yorùbá nation, nǹkan tó yẹ kẹ́ kọ́kọ́ bá wa jà fún gbogbo wa ní tájọ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá pátápátá. Ẹ kọ́kọ́ yanjú àwọn ogun lágbájá àkànra wa làkàṣègbè kìí ṣe tèmi.
ẹ kọ́kọ́ ṣe náà kọ́kọ́ wà lódìdí kẹ́ kọ́kọ́ mọ̀ pé ọ̀rọ̀ ara wa ti yíra wa láàrin ara wa ká mọ̀ pé inú ilé bínú kunú lájọ wà ká kọ́kọ́ wà lódìdí kẹ́ wá jẹ́ ká mọ̀ pé ẹ dákun ẹ̀yin èèyàn wa gbogbo ẹni tá a bá yàn ní kánsẹ́lọ̀ ibi tíṣẹ́ rẹ̀ lè dé nìyí ẹni tá a bá yàn lọ sí house ibi tágbára iṣẹ́ rẹ̀ lè dé nìyí ẹni tá a bá yàn lọ sí rep ibi tágbára rẹ̀ lè dé nìyí ẹni tá a bá yàn lọ sí senate ibi tágbára rẹ̀ lè dé nìyí gọ́fúnọ̀ bó ṣe kó pín nǹkan rẹ̀ nìyí ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ yẹn náà àbí tá a máa fún wa ní gọ́fúnọ̀ ní state kan ṣé kìí sọ ọmọ Yorùbá ni tá a bá fẹ́ ṣe Yorùbá nation ṣé kò náà sínú àwọn tó wọ́n fún wọn wà nínú Yorùbá nation ẹ jẹ́ ká kọ́kọ́ demonstrate bó ni wọ́n ṣe fẹ́ ṣe tá a bá ní Yorùbá nation náà kán ṣètò iṣẹ́ kán ṣètò ààbò kán ṣètò àlàáfíà láàrin ara ní kíyàn kọ́kọ́ wà ń bẹ̀ ẹ̀yin èèyàn mi tó yẹ pé àwọn ọmọ tàpátá dìde pọ̀ nílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa náà lè mọ̀ pálọ̀ wípé bíyàn bá rẹ̀ ní bálà àti là ẹ̀dá mọ̀ sọ̀rọ̀ lágbàjá sọ pé òun níláárí ta lẹ́yìn tó fa ọwọ́ ọ̀tẹ́ tó fi níláárí tó bá yẹ pé Ọlọ́run náà lọ́kọ́ ọlọ́gbọ́n tó fi ṣe kí lọ́gbẹ́ tó fi mẹ́lòmí kò fi kọ ojú ọ̀run nìyí ó tó gbogbo ẹyẹ fò láì farakanra kí ló lè mú táàfin ní jọ ṣe lódìdí kájọ mọ̀ lórí pípé Yorùbá nation la fẹ́ ṣe kó wà Yorùbá nation for now tó bá ṣe ṣe ọwọ́ Yorùbá náà ló wà tí ò bá ṣe ṣe ọwọ́ wa náà ló wà ẹ má jẹ́ ká gbé ẹ̀bí lórí bẹ́ẹ̀ni kankan níbi kankan torí pé gbogbo àwọn táà ti ń yàn pátápátá pé wọ́n jẹ́ state governors wa pátápátá kò sáúsá nínú wọn kò sí Ìgbò nínú wọn báwo náà ṣe ṣe báwo ni wọ́n ṣe lò báwo ni wọ́n ṣe ipò tí wọ́n wà àwọn èèyàn mélòó náà jàǹfààní rẹ̀ ibi tó ti jáde kí ni nǹkan tó mú jáde ń bẹ̀ nǹkan tó fẹ́ ṣe torí Ọlọ́run àbò fẹ́ ṣe torí èrè tó fẹ́ jẹ nínú rẹ̀ torí Ànábì wa ló sọ wípé actions are judged according to intention gbogbo iṣẹ́ tẹ́yàn bá ṣe àníyàn ní láfi bí onítọ̀ láfi bí àníyàn èròǹgbà ọkàn rẹ̀ bún tó fi bẹ̀rẹ̀ ayé lè mọ̀ kó gbáwájú kó mọ sáré sí ṣùgbọ́n nígbà tó bá yí kó bá bẹ̀rẹ̀ sí mọ́ délẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí mọ́ rí díẹ̀ lágbájá torí tó fi ń ṣe nìyí ìyẹn ọ̀jẹ́ tuntun Ọlọ́run bá wa tó dá wa gan náà ó ti kọ́ wa bá ṣe rìnrìn ìgbésí ayé bá ṣe mọ pláàni kan kalẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán níṣẹ́ tó bá gbélé kalẹ̀ fún wọn tó bá jẹ́ fẹ́ mọ́ dàbí ìbànújẹ́ ọ̀kan fáwọn tó ń pè irú kí leléyìí ẹ ó rí ibi tí Ọlọ́run bá mọ parí rẹ̀ sí fún wọn yóò fi hàn pé ókè àṣetùmọ̀ ní àṣetọ́lọ́run bá gbà lérò nìyí àṣetọ́lọ́run bá gbà lérò nìyí mo fẹ́ rọ̀ wá tá a bá fẹ́ kí Yorùbá nǹkan kan tó wà láàrin ara wa jùlọ ìní àìṣedédé láàrin ara wa síra wa àárín ara wa síra wa ò tí ì ṣe dédé káwá wá gbé ọkọ̀ káwá kọ́kọ́ páàkì ẹ̀sẹ̀gbẹ̀ kan ká tún wá wò wípé nípa ti tẹ̀sìn báwo la ṣe gbọ́ ẹ̀sìn ṣàgbọ́lágbọ́yé ni àbá gbọ́lágbọ́ ohun tí ó bá dà kó dà bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà. Brọ́dà mi kan láti US wọ́n ṣe program kan I'm not sure pé mo ní program yẹn lọ́wọ́ mọ́ nísìn pé báyà mi bá gbé máa play but one of these days wọ́n bá rí máa play rẹ̀ kẹ́yìn náà kẹ́ bá wá rí ó sọ nǹkan tó bà nínú jẹ́ lórí nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀yàmẹ̀yà lórí ọ̀rọ̀ ẹ̀sìn omi ló kàn kò tí ọmọ bọ́ lójú rẹ̀ pé báwo la ṣe fẹ́ jẹ́ kọjá pé ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ fi ya ara wa
nǹkan tó sì kó bá wa Nàìjíríà ni tó kó bá wa gbogbo Yorùbá nìyẹn. Báyìí ò kà ṣèjọ kíra wa káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ tó nígbà tó bá ti di pé wọ́n sọ pé wọ́n fẹ́ mú nǹkan kalẹ̀ pé a fẹ́ gbé nǹkan kalẹ̀ láti pé ká fi ṣe dáadáa. Ìgbà yẹn lẹ́ra àwọn mùsùlùmí tó dìde tó ń sọ wọn pé bó wọ́n ṣe pín yẹn ọ̀dà ẹ̀rí pé àwọn kìrìsìtẹ́nì nìkan náà kú síbẹ̀. Bẹ́ẹ̀ náà láàrí lára àwọn kìrìsìtẹ́nì tára ẹni tó dìde tó pé Olúwa nígbà àwọn mùsùlùmí náà kó fún jù. Gbogbo mọ́ ẹ̀sìn jọ ń sáré wípé wọ́n kó fún mùsùlùmí wọn kó fún mùsùlùmí wọn kó fún kìrìsìtẹ́nì wọn kó fún mi ò tí ì rí ibi tó ní ṣẹ̀ṣẹ̀ bí ti dìde tó bí ti sọ pé wọ́n kó fún àwọn mùsùlùmí wọn kó fún àwọn kìrìsìtẹ́nì wọn kó fún àwọn. Kí ló ṣe tá a lè kóra wa mára kájọ wà lódìdí náà nígbà tí ilé bàbá mi ni wọ́n pa òwe kan wọ́n ní ọmọ ọ̀rọ̀ òṣì gbàwò ọmọ òṣì ọ̀rọ̀ gbàwò bí ilẹ̀ bá ṣú kálukú ní ọgbà lé ìyá rẹ̀ lórí sùn. Ẹ jẹ́ kájọ gba ẹ̀tọ́ wa lórúkọ kan ṣoṣo ká pín ti kálukú fún un tí kálukú bá dé yàrá ìyá rẹ̀ àbí yàrá bàbá rẹ̀ kọ́ lọ rí mọ́ bó lòun ṣe jáde bó lòun ṣe fẹ́ lò ó. A ò dúró lódìdí kan nígbà tá a bá fẹ́ wá dára wa láàmú àwọn pé Ìgbò ní dá wa láàmú ìyá Haúsá gan òjá gbádùn kí sí àwa fúnra ara wa ṣàfihàn lọ́kàn balẹ̀. Àfúnra ara wa àfihàn lọ́kàn balẹ̀. Ètò ààbò tó péye gbogbo àwọn gómìnà sì gbọ́dọ̀ provide ẹ̀ fún wa torí pé nǹkan tí wọ́n ń gbowó lé lórí ni nǹkan tí wọ́n ń elect wọn fún ni. Wọ́n ń gba security vote. Ọ̀rọ̀ nípa àlàáfíà ètò àlàáfíà wọ́n gbọ́dọ̀ fún wa ní ètò tó múnádóko káàkiri torí wọ́n ń gba owó lé lórí bọ́jẹ́tì wà lórí rẹ̀. Ṣé ọ̀rọ̀ nípa títì ẹ̀jẹ̀ ìjà gbàgbé yun ọjọ́ tèmi ti pẹ́ tá ti jọ mọ̀ wípé àpapín ni wọ́n ń ṣe. A ò lè sọ̀rọ̀ yun láàrin ara ọmọ lágbájá ni ẹ mọ̀ dá lóhùn bí wọ́n bẹ́mi náà débẹ̀ máa ń tó máa jẹun. Mo ń bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́ mo ń lọ s'Ògbómọ̀ṣọ́ níjọ́ kan. Mo wà nínú mọ́tò a bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà a bẹ̀rẹ̀ sí máa ṣe sọ̀rọ̀ nígbà tó wọn kan wọ́n mọ̀ sọ̀rọ̀ ní dáàdì mi dáàdì ẹ̀ forí jì mí o gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí ẹ ti wà 200 jù o ọ̀rọ̀ yìí kò lè tà lọ́dọ̀ irú ọ̀rọ̀ báyìí kò lè tà létí èmi o àtàwọn kan gba bílíọ̀nù táwọn kan ṣe kíni ẹ wá níkà èmi gan tí wọ́n bá débẹ̀ tí wọ́n kọ́kọ́ ṣe ni kí màá kọ́kọ́ kó nǹkan tó wà nílẹ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn tó bá rí korí tí ò bá yẹ ti rí wàhálà àti ẹ̀ nìyẹn. Ẹ dákun ẹ jẹ́ ká jọ wo mentality yẹn. Mo bẹ̀ yín wá lórúkọ náà pé ẹ jẹ́ ká jọ fúnra ara wa ká jọ fojú wo mentality yẹn. Ìgbàgbọ́ tiwa ni wípé lágbájá lọ síbẹ̀ ọlọ́rẹ̀ kó jẹ ni tó bá wá jẹ́ pé tó bá tẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ tó bá tẹ̀ tó wá dé pé máa ń ti ń ṣiṣẹ́ àwa yìí náà láti padà mọ gbogbo kí ló mú bọ̀ ń bẹ́ oje kọ́ lọ́ kàn bọ̀ nígbà lágbájá débẹ̀ má dúró nǹkan tó dé bí ó dẹ̀ nígbà tó bá dé pé lágbájá bá dé ó débẹ̀ kò tí ì lo nǹkan bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta tó bá ti gbé mọ́tò wá ọmọ pé ó ṣe ọmọ mi wàá lò pẹ́ wàá ṣe kínní wọ́n tán á celebrate ìjọ tínú wa dùn mọ́ lọ́mọ tàbá wọlé tàbá sùn tàbá jíjọ́ kejì ojú wọ́dà. Mo rántí nígbà tèmi náà fi ń bá wọn sóṣèlú díẹ̀díẹ̀ ta lọ rí lọ́ǹchì AC ní Àbújá tàdé nígbà tá a dé ta fẹ́ lọ́ǹchì AC ní Èkó mo wà nínú ilé mo sùn ìjọ náà mo wá wo sílẹ̀ mo ronú lọ dé lórí ìrìn àjò yẹn àti mọ́sí àtáàkì wa ní Èkìtì táwọn kan wá àtáàkì wa lọ́nà òní já kọjá òní tó pé inú igbó ní mọ́tò wa lórí sùn gbàtílẹ̀ mọ́tán lójúmọ́ mọ́ pẹ̀lú security látó lè wọ Àbújá adábújá gan náà ti bẹ̀rù láfi ṣe ń ta fẹ́ ṣe níjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ kan lọ sí Àbújá lápadà nǹkan tá lọ rí ṣe àkàngbá program pé kankan sáà lè sọ pé àwọn ará Èkó náà wọ́n wá wọ́n represent party tó fẹ́ launch so mo wá ronú gbogbo àwọn nǹkan tá pass through yẹn wọ́n á sùn wọn akárí sókè mọ́ àwọn òsílẹ̀ mú ni táwọn fèèkì wọn ní náà mo ń pera mi léèrè èmi mọ̀ pera mi mo mọ̀ pera mi mo bára mi sọ̀rọ̀ personally kì í ṣe bí irú fíìmù tẹ́ mọ́ òpin lásán náà pé alágbájá
òjì rẹ̀ dìde ń bá sọ̀rọ̀ wàláì mo mọ̀ pé ra mi bára mi sọ̀rọ̀ most times Taofik even gan gbà mí gan Ọlọ́run dáríjì mí gbà mí gan tí mo bá fi rẹ̀wẹ̀sì bá fẹ́ kó mi tó bá lọ rí ṣe nǹkan mi tó bá ti fẹ́ rẹ̀ mí kalẹ̀ pé mo fẹ́ sinmi kankan máa Taofik máa pé náà mo fẹ́ sùn tó o bá jí ń kọ́ tó ti kírun ni máa jẹ́ kí n lọ rí kírun wàláì mo mọ̀ pé ra mi bára mi sọ̀rọ̀ mo fi Ọlọ́run bá búra so máa pé ra mi ní Taofik ní náà lọ sí Àbújá tó bá lọ rí parí rẹ̀ sínú gbóǹkọ́ ẹlẹ́ẹ̀kejì tó lọ ní ẹ lọ́ngbà tẹ́ fẹ́ lọ́ọ̀chì yìí sí ẹ tún lọ nígbà tí Àtíkù fẹ́ ṣe birthday wọ́n náà ló kó àwọn èèyàn lọ tẹ́ bá lẹ́yìn lásìdẹ́ǹtì lọ́nà tẹ́ bá lásìdẹ́ǹtì gbogbo wọn bá parẹ́ mẹ́ nǹkan tí wọ́n náà parẹ́ mọ́ nǹkan kí ni nǹkan tó plan kalẹ̀ fáwọn ọmọ rẹ̀ ohun tó sáré kiri ní ìsìn ẹnìkan náà mú wa bá yín ní ìsìn tọ́jọ́ pọ̀ náà fẹ́ fi ṣe gọ́vnà ìgbà náà Fáṣọlá náà mú wa nílé bàbá Àkàndé pé ẹni tó ń fi jẹ gọ́vnà nìyí mo jẹ́ nínú fìlà àti ẹ̀wù márùn tí wọ́n kó wá fún wọ́n kọ́kọ́ wá fún local government wàláì because of my position there èmi gan jẹ́ kan nínú ìtọ́kọ́ kódà wọ́n pè mí fún mi lé mi lọ́wọ́ ni pé kí n gbà because of where I'm coming from mo wà pẹ̀lú Jákàndé progressives so kí ni nǹkan tí mo fẹ́ fà jáde níbẹ̀ yẹn ni pé mo wá wòkè mo wá wọlé nínú sílẹ̀ mo wá sọ pé ní ìsìnlẹ̀ tó ti fẹ́ bẹ̀rẹ̀ campaign pé fẹ́ mọ sáré kálẹ̀ káàkiri wípé ọmọ lágbájá inú òdì gọ́fúnà kí ni nǹkan tó ní plan kalẹ̀ fún ọmọ títì àwọn ọmọ títì ẹ̀ kí ni nǹkan tó ní plan kalẹ̀ fún tó bá kún wọn lọ́wọ́ it's a different case wá sáré kiri pé kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ tó wọn á fi lé rẹ̀ lẹ̀ tó ń wọnú gbọdọ̀ tó ń lọ tó ń bọ̀ tó bá ní nǹkan ò ní ṣe nǹkan what is going to become of your children at the end mo pè ra mi padà mo rí i pé even gan lójú agbo òṣèlú torí káwọn èèyàn rí bá gba tèmi ní pé àwọn èèyàn táwọn kó kiri through Jákàndé progressive mo fi Ọlọ́run bá mo fi búra fún pé owó tèmi ni mò ń ná personal ti tèmi ni mò ń ná tá bá wá ṣe meeting màá ra biscuit kódà mo tún gbé èèyàn kan jáde Johnson tí mo gbé jáde Bọ́lájí Johnson mo gbé jáde tí mo ní yóò lọ fún ó kọjọ former governor ní ó kọ lọ́jọ́ra wọn mo gbé jáde ńgbà náà tí mo ní yóò jáde fún local government chairman tí Ìfàkọ̀jayé Ray mo gbé jáde ńgbà náà owó mi ni mo fi ń ṣe vest tí wọ́n ń ṣe ńgbà náà mo wá wo nǹkan tó ń ṣe yìí kí ni plan tó ní kalẹ̀ fáwọn ọmọ at that time àwọn tá a jọ wà nínú party tí mo ń kójọ láti gbóhùn ká lè bàbá mi ṣiṣẹ́ chairman yẹn mo fi Ọlọ́run bá mo fi búra fún yín every week torí pé níbi iṣẹ́ ìyàwó mi wọ́n máa ń gba àwọn casual workers àwọn ẹlòmíín ká mọ̀ pé iṣẹ́ company àwọn casual workers àwọn ẹlòmíín wò lè ṣe káwọn kan wò lè lọ sùkàn méjì tó ń fi pé wọ́n lọ wọ́n máa ń gba àwọn casual workers gbogbo ìgbà ni mo máa ń múrùkù èèyàn márùn wàláhì mo fi Ọlọ́run bá tí mo ṣe mo fi búra fún yín ìpè láti fi build the party yẹn láti pé kálíbà and at that time we are strong we are really strong tó fi di pé wọ́n fi wá rí Ray as problem tí ó jẹ́ problem fáwọn kọ́lọ́ fọ̀run kẹ́ Dr. Jah Arẹ́gbẹ́ wà láyé ẹ lè béèrè lọ́wọ́ wọn ibi ṣé ẹnìkan jáde ní Ìfàkọ̀jayé tán gbé jáde ní Ray àbí wọ́n gbé jáde èmi mo sponsor rẹ̀ nìyí meanwhile ẹni tẹ́mi sponsor yìí láti America ló ti wá ló ti pẹ́ tó ló ń gbé 27 years in America èmi jẹ́ pé Nàìjíríà náà mo wà tó gbogbo tí mo ní náà mo bẹ̀rẹ̀ sí mọ́ pump lórí rẹ̀ lórí pé kó lè bá di chairman Ìfàkọ̀jayé local government but kí ló ń kẹ́ tó fẹ́ fà jáde fún yín ni pé ara nǹkan tí mo sọ pẹ̀lú Yorùbá nation ni o pé mi ò distract ara mi pàápàá mo mú àwọn examples tó ń wáyé fún wa ní kẹ́lí bá àmọ́ nǹkan tí mo ṣẹlẹ̀ tó jẹ́ pé tí Yorùbá nation bá ṣe ṣe ọwọ́ wa ní tó bá ṣe ṣe ọwọ́ wa náà ló sì kù sí.
so ẹni tó wá ń sọ fún wọn sáré fún pé kó jẹ́ kó lọ fún chairman Ìfàkọ̀jà local government yìí àtìgbà yẹn ni mo ti rí pọ́n ti ń dágbọ́n wípé ká máa ní phone number ìlú òyìnbó ká máa lò ní Nàìjíríà bó ṣe tí mi ọmọ agreement tó ṣe tó sọ pẹ̀lú àwọn èèyàn ni pé òun ò sílé òun ti fẹ́ lọ sí Amẹ́ríkà láti lọ rí gba ibi tọ́rọ́ kọ́bọ̀ kan wálé kóun tó padà wá èmi ń sọyún fáwọn èèyàn wọ́n já mi sí lábẹ́ kan lábẹ́ pé ó wà nílé o bó ti ń kí ó wà ní ẹni pé ní kí n wá rí òun nígbà tí ó wù pé n bá lọ rí ba lọ́sípítù níbi tó ń ti sáré kiri òun fẹ́ relax òun kàn wá sọ́sípítù òun sanwó fún wọn pé òun lòjọ́ mélòó kan lọ́sípítù kó wọn fi relax gbogbo kíláàbù àtọ̀ kí n jẹ́ ká mọ̀ pé òun ti wà lamẹ́ríkà ẹni tó fẹ́ ṣàṣíwájú fún wa ní ẹ̀wọ̀n ní Ìfàkọ̀jà yìí. I am disappointed ọkàn mi bàjẹ́ nígbà tó jáde tán ó padà lọ sí Amẹ́ríkà kò jẹ́ kémi ọmọ ìgbà tó ń lọ ó ti lọ tán kó tó pè mí èmi ni mò ń sáré sí kìí ṣe pé kò náwó rẹ̀ o kìí ṣe pé kò náwó rẹ̀ o àwọn mo fi Ọlọ́run bá búra fún yín pé gbogbo ìgbà tí ọba sí ilé gbogbo mítìn tán bá ṣe nílé ọ̀dẹ̀ mi bisikíìtì ni mineral ni kankan ní èmi ni ìgbà tí mo tó lọ rí pàwọn Haúsá pé nìkan jọ tí mo ní ká máa bọ̀ wá ká wá ṣe mítìn nílé ọ̀dọ̀ mi tá a pè ládùúgbò èmi ni mo host yẹn èmi ni mo gbogbo tí kálukú jẹ gbogbo tẹ̀ wà láì ní mo fún everybody torí pé ẹ̀tànjẹ́ ti bá mi ńgbà náà wípé mò ń produce chalk tí wọ́n bá ní fọ́ọ̀mù ìjọba màá lè rí kọ́ńtíráàtì chalk gbà tí màá supply àwọn schools nígbà náà so sẹ́ni pé mi náà ti nítumọ̀ tí mo fi ṣe so that's what I'm saying with the Yorùbá nation kálukú ní ò ní aim tiẹ̀ but èmi ò dúró de irú àti ète tó wà ń bẹ̀ tí mo fi sá kúrò torí wípé lẹ́yìn ìgbà tán lọ́jẹ́ tán ṣe gbogbo ẹ̀ tán mo wá wà ní ilé níjọ́ kan àwọn kan wá wà bí esco náà bá wá bá mi nílé Adéyẹmí gbogbo wọn wá bá mi kí la fẹ́ ṣe pẹ̀lú movement wa yìí kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ẹ jẹ́ ká pe Ray kọ́mọ̀ ipa wà níbi tá à ń gbé ṣe meeting but ẹ̀yin ẹ dákẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ o mo wá pè mo wá gbé sí speaker kò mọ̀ páwọn èèyàn wà lọ́dọ̀ mi ní Ray báwo ni gbogbo ẹ̀ sọ ní gbogbo ẹ̀ wà okay kò sí ọ̀nù this and that bla 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 báwo ni ṣe meeting ń lọ déédéé mu náà aláàjì wọn bá tẹ́ bá lè ṣe wọn bá tẹ́ bá lè ṣe o torí mi pẹ̀lú àwọn Dr. Jah àti Àrẹ̀mọ Dr. Jah àti ó ti di olóògbé báyìí Àrẹ̀mọ òun náà ti di omi secretary Ìfàkọ̀jà yìí nígbà náà àwọn ti jọ sọ̀rọ̀ o so wọ́n dàbẹ̀ ni pé wọ́n sọ pé báyà wọ́n step down so that tó ń bá step down wípé wọ́n fóun ní nǹkan kan ó lọ ṣe meeting yẹn pẹ̀lú wọn ni wọ́n lọ ṣe meeting mi wọn bó ṣe sọ fún mi nìyẹn bó ṣe sọ fún mi nìyẹn mo á gbé sí speaker torí náà ẹ mọ́ dára yẹn náà mú o àwọn tó bá wá tẹ́ bá lè fún ọ ní ẹ̀kẹ́ bá lè mọ́ òun lẹ́kọ́ ẹ̀ ń fún wọn lówó kẹ̀kẹ́ tó bá wà láti wọn nìyẹn ṣáàjì ká mọ̀ òwú bọ̀ ìgbà gba tí mo fẹ́ gbà àwọn tó jókòó pẹ̀lú mi báyìí wọ́n shock mo sáré pa fóònù yẹn ọkàn mi bàjẹ́ meeting ìjọ náà tẹ́yìn pẹ̀lú àwọn èèyàn jọ ṣe mo fi Ọlọ́run bá búra pé láti ìjọ náà lèmi pẹ̀lú gbogbo wọn ti jọ fojú kan láwa kẹ́yìn ní ò lè pè wọ́n ò lè pè mí àti tó tí ìjọ rìn pàdé ok pàtó ìjọ náà mo kàn lọ sí meeting ní world meeting ní Haruna lọ́dọ̀ wa mo lọ bí meeting yẹn tán mo ṣe débi meeting báyìí ni mo ti sọ fún wa ní meeting yẹn pé èmi ò jáwọ́ nínú òṣèlú mi ò ṣe mọ́ láyéláyé ibo máa mọ̀ dìbò àmọ́ wípé bóyá máa sọ pé mo gbé ẹgbẹ́ kan sórí pé ìwọ ló wọlé ìwọ kọ́ ní ó wọlé pé máa ṣe pẹ̀lẹ́ nìkan count me out pé ọ̀tọ̀ ní nǹkan tẹ́jọ sọ láàárọ̀ ọ̀tọ̀ ní tẹ́mù tó lọ sọ láyé ọ̀tọ̀ ní tó ń sọ lóru count me out bí mo ṣe fi òṣèlú lẹ̀ nìyẹn wọ́n padà bẹ̀ mí bá mi ṣe bá mi sọ wàá gbìyànjú wàá lè ṣe wàá wọ pẹ̀lú èèyàn léèyàn lẹ́yìn ó ṣe kí ni mo ní no mo ní mi ò ṣe let me face my business
I face my multi-level marketing. Mo lọ tí mo ń bọ̀ lọ sí Kútọ́nù, lọ sí Ghana, lọ ká mọ̀ bọ̀ Cameroon, tá lọ tá ń bọ̀ láti lọ mọ̀ ṣe different meetings wa. So nǹkan tí mo ń try láti pé kí gbogbo akálọ̀rí mọ̀ níbi òun ni pé àwọn tí a fẹ́ fi sọ aṣíwájú ní ìsìn tàbí tá ní wọ́n ṣaṣíwájú Yorùbá nation yìí, ṣé ìfẹ́ ilẹ̀ Yorùbá ló wà lọ́kàn wọn pẹ̀lú tánwì àmọ́ fẹ́ fi gbọ́ bùkátà nílé ara wọn? Tẹ́ ẹ bá fẹ́ kí Yorùbá nation kó work, ọwọ́ wa ni. Tí ò bá work, ọwọ́ wa ni. Ọ̀nà tí ó gbà fi work òun náà ni pé lálàkọ̀kọ́ náà ẹ kọ́kọ́ jẹ́ kájọ gbìyànjú fúnra wa ká mú èdè wa lọ́kùnkúndùn. In táwọn Chinese ṣe nìyẹn tán fi gbòòrò. Torí nígbà tí Chinese bẹ̀rẹ̀ sí máa gbòòrò tán bẹ̀rẹ̀ sí máa dìde, tó bá ní tó bá fẹ́ introduce anything fún wọn, èdè wọn ni kò ọ̀yà kọ́ èdè wọn láti máa fi kọ́ wọn ní nǹkan ni. Ó sanwó kí kọ́ èdè wọn. Àwọn sì mọ tó fi tètè kọ́ ẹ tó fi tètè mọ̀ láti fi kọ́ wọn ní nǹkan tí wọ́n gbé wá. Nítorí ìṣẹ̀lẹ̀ ní north nìyẹn. Tó bá lọ sí ọ́fíìsì commissioner kàbí ṣe kíní kan tó béèrè wò kó di táì jù bẹ́ẹ̀ lọ tó bá lọ rí nǹkan pẹ̀lú agbára rẹ̀ tó bá wọlé báyìí tó pẹ́ ìnáwó kwana ní òsòfin ṣe dára lájí. Nígbà tó so you no understand Hausa. I think say you understand Hausa now. Your lẹ́tọ́lì bẹ̀rẹ̀ sí mọ́ sọ òyìnbó. Ẹ bá ìlàlẹ́ kẹ ọmọ tó fẹ́ fọ́ọ̀mù Yorùbá nation tẹ́ bá ń bá sọ̀rọ̀ òyìnbó ní ọmọ bá yín sọ láti fẹ́ fi prove fún yín pé òun ní ìmọ̀ òyìnbó ju ẹ lọ. Èdè abínibí rẹ̀ gan kò mú lọ́kùnkúndùn. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú èdè abínibí wa ní ọ̀kúnkúndùn. Tá a bá mú èdè abínibí wa ní ọ̀kúnkúndùn, àgbọ́yé ọmọ wà láàrin ara wa, àgbọ́yé ẹ̀sìn náà yóò sì bẹ̀rẹ̀ sí máa wá. So kò make sense ní ìsìn pé ní ìsìn mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn, mo wá déwájú mà mo déwájú mo wá kọ́kọ́ dá Arabic kulẹ̀. Nígbà wọn á dà kulẹ̀ tí mo ń sọ fún yín ọgbọ́n kankan mo fẹ́ fi hàn onítọ̀hún pé mo mọ kéwù. Mo wá ń ṣe tán mo wá bẹ̀rẹ̀ sí mọ̀ pé lágbájá yìí tó ń ṣe yóò dà wá wọná. Ṣé translation gbogbo nǹkan tí wọ́n kà látàárọ̀ yẹn náà ni pé torí tiẹ̀ ni mo fi wá láti wá sọ fún pé yóò wọná. Àwọn oníṣẹ́ ìṣètò ẹgbàra wọn ló ti jáde. Ọmọ kan jáde ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ó lóhun tóun bẹ́ẹ̀ ṣe lóhun owó èṣù náà ti tọrọ òun sì ní yéèsìn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó kí èṣù kí lọ́kàn yẹn ẹgbẹ́ ibi tí wọ́n gbé ti rí ni ọ̀rẹ́ nígbẹ́ tó fẹ́ ṣe ni. Sóun ìyẹn yọkò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni tó fi di pé àfijọ́ máa lọ rí mọ́ búra wa. That is the problem with us. Kápọ̀ bọ́ọ̀bà ṣe gba èṣù kúrò lára rẹ̀ láti ibi ahọ́n ló ti lè sọ pàpọ̀ kì í ṣe pé látara ìyẹ́bù láti lè ṣe. A gbọ́dọ̀ make sure pé èdè wa yìí ó kọ́kọ́ fẹsẹ̀ múlẹ̀. Ìlọrin lọ́wọ́ àbúṣe wa yẹn sílẹ̀ Yorùbá ni sílẹ̀ Haúsá ni a ò tí ì rí ibi yẹn yanjú. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni kí la lè ṣe láti pé kó fi fìdí múlẹ̀ pé ilẹ̀ Yorùbá ni. Tó bá jẹ́ pé ilẹ̀ Haúsá ni ẹ jẹ́ kán mọ̀ pé ilẹ̀ Haúsá làwọn kán mọ̀ dá sílẹ̀ Yorùbá lọ́nà tó fi máa dá kún wàhálà. Ó tọ̀rọ̀ ni. Tó bá jẹ́ pé Yorùbá ni wọ́n ẹ jẹ́ kájọ jókòó kájọ mọ̀ fúnra wa pé ilẹ̀ Yorùbá ni. Tá bá gbà kó wọn náà bá wà nínú Yorùbá nation ní ká mọ̀ pé tọ̀ àwọn náà mọ̀ pé báyìí ò kàn ṣe máa ń sọ Yorùbá tó bí Ọ̀fà ṣe tóyún wọ́n ṣe ń sọ Yorùbá tó lọ́fà nọ́ọ̀tì ni wọ́n. Tẹ́ bá dé Kogi ìlú kan bẹ tán pè láyé tòrò òun ṣe lédè ní Yorùbá ni wọ́n sọ but nọ́ọ̀tì náà ni wọ́n. So this is what we call Yorùbá nation. Gbogbo nǹkan tẹ́ fẹ́ rí àwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ̀ tí wọ́n fi kọ́kọ́ mọra wọn lẹ́yọ̀ kan tá fi kọ́kọ́ mọ lódìdí kí àwọn wa yẹn tó wà fẹsẹ̀ múlẹ̀ tó fi wá jẹ́ pé curriculums wà ní ìsìn òun náà pẹ̀ wá jáde pé gbogbo school ní ìṣọ́ àmọ́ndé nílẹ̀ Yorùbá wà make any mandatory fún yàn láti pé kéèyàn ṣe Yorùbá language. Àwọn ọmọ wo ní mọ délé ká máa sọ pé bàbá black sheep mọ́ wọ́n mọ̀ pa òwe ní èdè Yorùbá wọ́n mọ̀ tú fún wọn a ó mọ̀ a ti sọ ìtàn nù nítorí sì ń dàgbù problem tẹ̀ tí ń dálẹ̀ nìyí káàkiri. Ìnífẹ́ gbé ọ̀rọ̀ tìlú kan àbí tìlú kan wọlé lọ́tọ̀ lódìdí kọ́ ni nínú sísọ ìtàn nù nínú àìṣe odidi kan tí mo rí ilé tí mo fi mú example ti Ìgbòho wá kálukú wọn ló ní ìtàn lọ́wọ́ báwo náà ṣe gbé kalẹ̀ fún wọn. Tó bá jẹ́ pé àwọn ọmọ orogún ni bóòlù ṣe ṣẹlẹ̀ tọrọ ara wọn fi yíra wọn. Palestine àti Israel ọmọ orogún ni wọ́n problem tí wọ́n ní nìyẹn tó wà ràn gbogbo ayé
ẹ dákun tó yọ Ọlọ́run Yorùbá nation nǹkan tó lè ṣe é ṣe ni látọwọ́ wa náà ni tí ò bá ṣe é ṣe látọwọ́ wa náà ni ṣùgbọ́n kó tó di pé a wà á wò pé ó ṣe é ṣe àbí kò ṣe é ṣe àwọn tá a rán kan lọ rí mọ́ bá wa ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá Haúsá kọ́ ni wọ́n látòrí gọ́fúnà tó ti wá sílẹ̀ Yorùbá ni wọ́n kí ni wọ́n ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ìlú láti fi pẹ́gbẹ́ ẹ̀tọ́ wa lé wa lọ́wọ́ torí pé kálíbà níjùkọ̀ àlàáfíà Ọlọ́run ọba yóò fún wa ṣe gbogbo àwọn tó bá mọ̀ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ sìn ìlú kán ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ọba kán sì ṣe pẹ̀lú alálẹ̀ ìlú ibi tó gbé ti jáde wá ẹ ò lè dédé mú ọmọ tó ti ní mixed blood ìyá rẹ̀ Yíbò bàbá rẹ̀ Yorùbá tí ìtàn ò tó ìtàn fún tó pé probably nígbà tí bàbá rẹ̀ lórí gbẹ́lẹ̀ Yíbò ló fẹ́ ìyá rẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ retirement lójúkọ́ wálé nígbà tó wálé ẹ wá ní ẹ fẹ́ mọ́ fi ṣàṣojú local government kan síbi kìíní kankan bí bàbá rẹ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni bàbá rẹ̀ ọmọ Ọ̀fà ni bàbá rẹ̀ ọmọ kìíní ni tí ò bá mọ ìtàn bí tó gbé ti wá problem ni ó padà dálẹ̀ fún bí tá a bá wà torí náà ẹ jẹ́ ká gbìyànjú ká rí wípé a jẹ́ kí èdè wa yìí ká mú lọ́kùnkúndùn láàrin ara wa náà tá a bá ti kọ́kọ́ mú lọ́kùnkúndùn láàrin ara wa èdè ara wo lè yíra wa a ò ní máa fi ẹ̀kọ́ ká máa fi tanná fúnra wa ẹ̀tànjẹ́ ànímọ̀ ló fúnra wa ahọ́n tá a bá jọ sọ fúnra wa láàárọ̀ gbogbo ẹni tí máa wo fíìmù àwọn Chinese yẹn most especially tẹ́ bá wo fíìmù kan bẹ tó yẹ pé ó common jù lọ́pọ̀lọpọ̀ nínú wa tá a wò jù dáadáa Jumong tẹ́ bá wo Jumong ẹ wo òdodo tán fi ń tẹ̀lú ẹ wo òdodo tán fi ń tẹ̀lú kálukú mọ ibi tó gbé ti wá ọmọ lágbáyà lélẹ̀ ọmọ kìíní wọ́n mọ̀ ọ́ káàkiri gbogbo eléyìí ń gbọ́dọ̀ wà láàrin ara wa èyí bá wọn sọ pé àwa lábáyín gbalẹ̀ yín kọ́lẹ̀ gbalẹ̀ ìjà yín tó wà nílẹ̀ ẹ̀ lágbájá lálé jáde tàmọ̀lùkù a ò tí ì dúró dídí náà aláfẹ́ gba Yorùbá nation tó bá ṣe ṣe ọwọ́ wa ni tó bá sì kú díẹ̀ ká tó sí lórí rẹ̀ àwa ni àmọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí máa sùn lẹ́yìn ẹ má jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ àwọn tá a rán kán máa ṣiṣẹ́ fún wa lórí ìlú láti pé ẹ̀tọ́ ìlú ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ gbó mọ́lẹ̀ àwọn tẹ́lẹ̀ tán sọ fún ẹgbẹ́ lọ́mọ gba Yorùbá nation yẹn ẹ̀tọ́ ìlú làwọn jókòó lé lórí ibi tán dárí ọkàn tiwa símù káwọn lè bá àmọ́ ríbi kó wa ní àwọn àlùmọ́ọ́nù wọn kan lè bá àmọ́ rí kó jẹ Ọlọ́run ọba yóò bá wa sí Yorùbá lódìdí yóò jẹ́ kọ́rọ̀ ara wa kó yíra wa ìfẹ́ ara wa Ọlọ́run ọba yóò fi sí wa lọ́kàn tífẹ́ bá ti wà níbẹ̀ kékeré ní ìyókù títẹ̀ sìn Ọlọ́run ló mọ ẹni tí ń sìn òun lọ́yẹ̀ mọ́ gbèsè lójú gbogbo rẹ̀ kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ó dìgbà míì náà.